àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí á gbàdúrà bàbá wa olùfẹ́ wa wọn àṣeyìn náà bá gbé yínga fún àánú àti ojú rere náà láti arígbà láti rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù kẹrin a sì gbàdúrà wípé gbogbo ní tó ń jẹ́ ẹtì nínú ayé wa nínú ẹbí wa nínú ìdílé wa lẹ́yìn Olúwa yóò mú kúrò ẹ ò fún wa ní ìṣẹ́gun pọ́nbélé ọ̀rọ̀ tí a gbéyàwó lé ní yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere a ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà kò sì nílò ìdí sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín ní orúkọ Jésù ìwé ọ̀run ṣíṣí tí a tẹ̀wọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́ ẹtì ọjọ́ 18 oṣù kẹrin àkòrí tí a ó gbéyàwó sọ wípé ǹjẹ́ ẹlẹ́rìí tòótọ́ ni ọ́ ǹjẹ́ ẹlẹ́rìí tòótọ́ ni ọ́ àmọ́ àkọsórí wa nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 5 ẹsẹ̀ 22 Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 5 ẹsẹ̀ 22 àwa sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí àti ẹ̀mí mímọ́ pẹ̀lú tí Ọlọ́run fi fún àwọn tí ó gbọ́ tirẹ̀ àmú bíbélì kíkà wa nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì bákan náà orí 1 ẹsẹ̀ 6 dé 8 Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 1 ẹsẹ̀ 6 dé 8 nítorí náà nígbà tí wọ́n sì péjọ wọ́n bi léèrè pé Olúwa láti ìgbà yìí lọ ìwọ yóò wá mú ìjọba padà fún Ísírẹ́lì bí ó sì wí fún wọn pé kì í ṣe ti yín láti mọ àkókò tàbí ìgbà tí baba ti yàn nípa agbára òun tìkálára rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mọ́ bá bà lé yín ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní gbogbo Jùdíà àti ní Samaria àti títí dé òpin ayé wáyé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbóhùn tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè tí ó ní fún wa ní èní ọjọ́ ẹtì nínú àkórí ẹ̀kọ́ tòní ọkùnrin jẹ́ ẹnìkan tó jọ tàbí tó dàbí díẹ̀ lára àwọn iṣẹ́ rẹ̀ nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 1 nínú Sámúẹ́lì kínní orí 22 Dáfídì kó àwọn ènìyàn lásán mọ́ra àwọn tó jẹ́ alárìnkiri ó kó wọn mọ́ra ṣùgbọ́n ó tọ́jú wọn títí wọ́n fi di àwọn ọkùnrin alágbára gẹ́gẹ́ bí ara rẹ̀ Jésù Kristi lò ọdún 3 àbọ̀ péré pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n ní ìgbà tí yóò fi lọ wọ́n ti yí padà gan-an débi pé wọ́n dàbí àwọn ènìyàn tó ka ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 4 ẹsẹ̀ 13 nígbà tí ẹnìkan tó bá ti lo àkókò díẹ̀ pẹ̀lú rẹ̀ ǹjẹ́ àwọn ènìyàn yòókù lè ṣe àkíyèsí ìyàtọ̀ gidi lára irú ẹni bẹ́ẹ̀ Bíbélì sọ pé bí o bá farabalẹ̀ tọ́jú ẹrú láti kékeré ẹrú náà yóò padà di ọmọ o yóò di ọmọ sí ọ ìwé Òwe orí 29 ẹsẹ̀ 21 ìgbà kékeré níbí yìí tí a tọ́ka sí ìgbà tí ènìyàn kò ní òye ohun púpọ̀ nípa ayé tí o bá ní àwọn ènìyàn tó ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ tọ́jú wọn bí ẹni pé ọmọ rẹ ni wọ́n bí wọ́n bá wù láti nígbà tí ó bá yẹ bá wọn wí nígbà tí ó bá yẹ o kọ́ wọn ní àwọn nǹkan tí wọ́n nílò láti kọ́ má sì ṣe sọ ìrètí nù lórí wọn nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ má ṣe sọ ìrètí nù lórí wọn nígbà tí o bá ń ṣiṣẹ́ lórí kùdìẹ̀kudiẹ káàtó wọn lẹ́yìn ìgbà díẹ̀ wọn ò dàbí ọmọ rẹ lókùnrin tàbí lóbìnrin sí ọ ọ̀pọ̀ àwọn ènìyàn sọ pé àwọn kò lè gba ìgbàkúgbà nígbà tí òtítọ́ ibẹ̀ jẹ́ wípé wọn kò lè ní sùúrù pẹ̀lú àwọn ènìyàn irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n gbàgbé pé èso ti ẹ̀mí ni sùúrù Gàlátíà orí 5 ẹsẹ̀ 17 ọ̀pọ̀ nínú àwọn tó ń tì mí lẹ́yìn lónìí wọ́n jẹ́ àwọn tí ìwà wọn kò pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n rọra sọ bẹ́ẹ̀ ẹ̀wẹ̀ Olúwa ràn mí lọ́wọ́ láti kọ́ wọn mi ò bọ́hùn lórí wọn rárá o lẹ́yìn ìgbà díẹ̀ wọ́n dàbí ọmọ sí mi o tí wọ́n sì ń yanjú àwọn iṣẹ́ tó gba ọgbọ́n tí o bá fẹ́ ṣe àṣeyọrí gẹ́gẹ́ bí aṣíwájú o gbọ́dọ̀ kọ́ bí a ṣe ń ṣiṣẹ́ lórí àwọn ènìyàn ní ilẹ̀ Yorùbá òwe kan sọ pé àgbà tí kò bínú òun ni ọmọ rẹ̀ ń pọ̀ jọjọ nígbà mìíràn ìdí tí àwọn ènìyàn tí wọ́n fi dá wà ni pé àwọn ọmọ tí Ọlọ́run rán sí wọn kò jáde kúrò nínú ayé wọn kò kó ipa kankan ní àìmọ̀ ìpamọ́ra nítorí wọn kò lè ní ìpamọ́ra
wọn kò kó ipa kankan nínú ayé wọn. Ọ̀pọ̀ ènìyàn ló máa ń ní ohun ribiribi tí Ọlọ́run dá mọ́ láti ṣe, débi pé wọ́n lè di ńlá tí ẹnìkan bá tọ́ wọn tó bá tọ́ wọn sọ́nà. Ẹ̀wẹ̀, èyí kì í ṣe láti sọ pé kí o máa farada àwọn ènìyàn tí ó ń ṣe àwọn nǹkan búburú lemọ́lemọ́ o, tàbí tí wọ́n ń hùwà ọ̀daràn. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìkìlọ̀ àti akitiyan láti yí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ padà, tí wọ́n bá kọ̀ láti yí padà, ó lè yanjú ọ̀rọ̀ wọn, gẹ́gẹ́ bí Pọ́ọ̀lù ti ṣe ṣe nínú ìwé Kọ́ríńtì kínní orí 5 ẹsẹ̀ 5. Ẹ̀wẹ̀, tí àwọn bá ní ìwà tó dára ṣùgbọ́n wọ́n ní àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí kò bójúmu, wọ́n ní àwọn iṣẹ́ àti ìṣe kọ̀ọ̀kan tí kò bójúmu, tí wọ́n sì fẹ́ láti dára sí i, má ṣe fi àìní sùúrù rẹ lé wọn sínú ayé o. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ǹjẹ́ ẹlẹ́rìí Kristi tòótọ́ ni ọ́ bí? Ẹja sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti jẹ́ ẹlẹ́rìí rẹ̀, sì fún mi ní ẹ̀mí sùúrù láti kọ́ àwọn tí ó yí mi ká, àwọn tí ó kù díẹ̀kúdiẹ̀ káàtó, láti kọ́ wọn kí wọ́n lè yí padà sí ìwọ Ọlọ́run, kí wọ́n sì lè wúlò fún mi àti fún iṣẹ́ ìránṣẹ́ mi. Olúwa yóò ṣe fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀nà ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.